èsì ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọdún 2022 ẹ̀kọ́ ńlá ló jẹ́. Ó yẹ kí ọkọ̀ ẹ̀yin gómìnà àti ẹ̀yin olóṣèlú tẹ́ wà lórí àga ìjọba lọ́gbọ́n pé ó dáa ká ṣe dáadáa fún àwọn aráàlú tó dìbò yẹ̀yìn gorí àlééfà, tí kì í bá ṣe pé èdì ń dìyàn kí gómìnà ó gorí àga ìjọba tàì gorí àga ìjọba kó sì máa bá gbogbo èèyàn jà bíi Gbóyèga Oyètọ́lá tí ń bá àwọn èèyàn rẹ̀ jà nípínlẹ̀ Ọ̀ṣun, ní Dàpọ̀ Abíọ́dún náà ń bá àwọn èèyàn rẹ̀ jà nípínlẹ̀ Ògùn, Ṣèyí Mákindé òun náà ń jà nípínlẹ̀ Ọ̀yọ́, bẹ́ẹ̀ ni Ràmọ́nì náà ń jà ní Kwara. Láwọn gómìnà tí wọ́n ń ṣe sáà àkọ́kọ́ lọ́wọ́ wọ́n sì fẹ́ ṣe sáà kejì lórí àga ìjọba, ẹ rí i pé yóò nira fún wọn, ìwà wọn àti ṣe wọn àfi bí ẹni èdì ń dì. Alábùkù ni ọ̀pọ̀ olóṣèlú, wọn ò sì ṣe é pọ́nlé. Ìgbà tí èèyàn bá ń pọ́n wọn lé gan-an lórí wọn máa wú japá lọ. Olóṣèlú tí wọ́n bá ń sọ pé ó ní pọ́lísì àti píríncípù, ìkànnìrú wọn. Olóṣèlú tí ò tí ì dépò tẹ́ ń pè é tí ò gbé kọ́ọ̀lù, ẹ ṣọ́ra fúnrú wọn. Bí wọ́n bá dépò tán èèyàn ò ní rí àǹfààní wọn jẹ. Olóṣèlú tó sì dé lọ́sẹ̀ kan òru kan tó ń náwó yàfùnyàfùn ọgbà ìfurasí. Bí irú wọn náà bá dépò tán èèyàn kì í sábà róore lára wọn, torí wọ́n mọ̀ sọ pé owó làwọn fi rapò táwọn fi gorí àlééfà. Aṣojú Odùduwà, aṣíwájú fún gbogbo akéwì ní tilé toko. Àwọn ń tọrọ mọ́ ìlúlẹ̀ Gbóyèga Oyètọ́lá nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀pọ̀. Àkọ́kọ́ náà èèyàn ni wọ́n dìbò fún nípínlẹ̀ Ọ̀ṣun, kì í ṣe ẹgbẹ́ PDP. Ẹ̀ẹ̀kejì, Oyètọ́lá tutù púpọ̀ lórí iṣẹ́ ìlú, bàbá òmùyányán. Ẹ̀ẹ̀kẹta, ìjọba nìkan ní Gbóyèga Oyètọ́lá ṣe, bàbá ò ṣe ẹgbẹ́, bẹ́ẹ̀ sì ni bàbá òṣèlú. Isiaka Oyètọ́lá kò tún wá ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀. Ebi ń pa aráàlú lásìkò ìjọba rẹ̀. Ohun tó tún wá ṣe àkóbá fún Oyètọ́lá ní ti dàrẹ́tọ̀ jẹ́nẹ́rà rẹ̀ tó yàn fún ìpolongo ìdìbò, sẹ́nitọ́ Ajíbọ́lá Bàṣírù, sẹ́nitọ̀ tó ń ṣojú Ọ̀ṣun Central. Kì í ṣe ọmọlúàbí rárá. Sẹ́nitọ̀ yìí ló ń pín wheelbarrow ọmọláńké fún àwọn èèyàn rẹ̀ níjọ́sí tó fi ṣe empowerment fún wọn. Ìgbéraga Bàṣírù ti pọ̀ jù, ó tún wá jọra rẹ̀ lójú, kò tún wá mọ̀rọ̀ sọ. Ní àwọn nǹkan tó ṣe okùnfà ìjálulẹ̀ Gbóyèga Oyètọ́lá. Àwọn ọmọ ẹgbẹ́ APC tí wọ́n di ipò òṣèlú mú nípínlẹ̀ Ọ̀ṣun, ọ̀pọ̀ wọn ni ò wúlò. Kíní kan ni mo fẹ́ kí aráàlú ó mọ̀ lórí jíjáwé olúborí Démọ́lá Adélékè nínú ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpinnu aráàlú ni wọ́n ṣe, ẹni tí wọ́n fẹ́ ni wọ́n dìbò fún. Kì í ṣe Arẹ́gbẹ́ṣọlá ló gbé Démọ́lá wọlé lọ́dún 2018 tí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá, Lásù Yùsúfù àti Gbóyèga Oyètọ́lá jọ wà papọ̀. Gbogbo ayé lọ́mọ̀ bí èsì ìbò ọdún 2018 nípínlẹ̀ Ọ̀ṣun ṣe lọ, àmọ́ pé Arẹ́gbẹ́ṣọlá ló ṣe é tí Démọ́lá fi wọlé. Ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bọ́lẹ̀ níbẹ̀ kò jọra wọn. Ẹni táràlú ń fẹ́ kí ni wọ́n yàn sípò. Kí ni oore
tí Arẹ́gbẹ́ṣọlá ṣe fún ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi fẹ́ torí rẹ̀ dìbò fún Démọ́lá ṣé ní ti áfúsálárì tó ń san fún àwọn òṣìṣẹ́ ọba nígbà tó wà lórí àga ìjọba níjọ́sí ni ṣé orúkọ tó yí padà sí State of Ọ̀ṣun ni àbí ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà gbèsè tó jẹ kó tó lọ àbí ọpọ́n ìmọ̀ tó kó wá àbí gbogbo ilé ẹ̀kọ́ tó sọ aṣọ iléèwé wọn di ẹyọ kan ṣoṣo káàdá àwọn ọmọ ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn mọ̀mọ́ odidi ọdún kan Arẹ́gbẹ́ṣọlá kò yan àwọn kọmíṣánná nígbà tó wà nípò níjọ́sí ọdún 5 àti oṣù 9 ni Arẹ́gbẹ́ṣọlá fi lo àwọn kíátíkà kó tó ṣe ètò ìdìbò ìjọba àbílẹ̀ ṣé àwọn nǹkan tá a kà sílẹ̀ wọ̀nyí ló mú kí àwọn èèyàn Ọ̀ṣun ó dìbò fún Démọ́lá nítorí Arẹ́gbẹ́ṣọlá aṣojú Odùduwà ògo tí ò nítumọ̀ ni wọ́n ń gbé fún baba Kàbírù abba òṣèlú fọ́nì púpọ̀ àwọn Wálé Bọ́lá ń dúró tó jẹ́ pé àìmọye ọdún ló fi ṣe kọmíṣánná ètò ìṣúná lábẹ́ ìṣàkóso Ràúfù ọmọ Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n jọ kó Ọ̀ṣun sí gbèsè bí a ti ń sọ yìí Wálé Bọ́lá ń dúró ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ PDP lọ́ṣun ó yanilẹ́nu wàláì aṣojú Odùduwà aṣíwájú fún gbogbo akéwì ní tilé toko èmi ọmọ ohun tí máa ń ṣe àwọn gómìnà wa bí wọ́n bá ti gorí àga ìjọba ìka kan kì í wọ̀ wọ́n nídìí mọ́ bóyá ilé ọlá ní tì wọ́n kò yé wa ẹ tún wo Dàpọ̀ Abíọ́dún nípínlẹ̀ Ògùn ọgbà bí òun náà ti gorí àga ìjọba nípínlẹ̀ Ògùn ọwọ́ ìjà lòun náà yọ sí àwọn aṣíwájú rẹ̀ Dàpọ̀ Abíọ́dún kò tiẹ̀ ríjọba ṣe rárá òṣèlú àtijọba ṣíṣe kò yé dàpọ̀ àsìkò ìjọba Dàpọ̀ Abíọ́dún nípínlẹ̀ Ògùn ló mẹ́hẹ̀ jù látìgbà tí wọ́n ti dá ìpínlẹ̀ Ògùn kalẹ̀ ètò ààbò kò dẹnu kọlẹ̀ bí irú èyí rí a sì rí iṣẹ́ rẹ̀ dàbí alára níbì kankan àwa wí ó ń pariwo sáà kejì Dàpọ̀ Abíọ́dún ń tẹ́ra rẹ̀ lẹ́ni tí omi ti gbẹ lẹ́yìn ẹja rẹ̀ tí ó sì fura ojoojúmọ́ làwọn èèyàn ń kúrò lẹ́gbẹ́ tí wọ́n ń lọ síbòmíì èmi ọmọ ọgbọ́n tí Dàpọ̀ Abíọ́dún fẹ́ dá bí Dàpọ̀ Abíọ́dún ọ̀bá fura yóò lulẹ̀ bí ẹni bọ́ látorí òkè mọ̀sán lábẹ́òkúta ní ìlú lẹ́rìí ó rí kó pe àrò àti ọ̀dọ̀fínú rẹ̀ kó lọ ṣe àtúnṣe àdìgbòkúgbòǹkù yìí kò lè ràn án lọ́wọ́ ọ̀tẹ̀ tútù ọ̀tẹ̀ gbígbóná tí Dàpọ̀ Abíọ́dún bá ká yóò nira fún láti wọlé ẹlẹ́ẹ̀kejì bí èèyàn bá ti ń ṣèjọba ó gbọ́dọ̀ máa ṣe ẹgbẹ́ ó sì tún gbọ́dọ̀ máa ṣe aráàlú àwọn nǹkan wọ̀nyí ní ojúṣe gómìnà tó bá fẹ́ gbẹ́rù dókè ní ti Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ bí ọkùnrin yìí ti ṣiṣẹ́ tó bó bá jẹ́ pé òun náà máa bá àwọn èèyàn rẹ̀ jà ní ìjọba rẹ̀ kìbá lóyin kìbá ládùn ọkùnrin yìí gbogbo àwọn tí wọ́n pawọ́pọ̀ àti àwọn ẹgbẹ́ tí wọ́n parapọ̀ sọ́kan ṣoṣo ìyẹn ní gómìnà Mákindé ó kọ̀yìn sí wọn kò sì yẹ kó rí bẹ́ẹ̀ lágbo òṣèlú aṣojú Odùduwà òdodo ọ̀rọ̀ làwọn sọ ní tiṣẹ́ Mákindé ṣiṣẹ́ ó lawọ́ bọ igi iṣẹ́ tẹ̀síwájú nípínlẹ̀ Ọ̀yọ́ ó sì ń dún níre àwọn èèyàn tí òun náà wá ń bá jà yìí ń lọ káyàn láyà Ṣèyí Mákindé ṣe ọ̀rántí pé ẹgbẹ́ òṣèlú mẹ́ta pẹ̀lú àwọn olùdíje wọn lọ́pàwọ́pọ̀
pẹnupọ̀ pèròpọ̀ fà ó kalẹ̀ lẹ́yìn ìgbà tí a dìbò ààrẹ tán kó kú ká dìbò gómìnà lọ́dún 2019 sẹ́nitọ́ Fẹ́mi Láńlẹ́yìn látinú ẹgbẹ́ ADC Sarafadeen Abiodun Ali látinú ẹgbẹ́ Senate Labour Party bẹ́ẹ̀ sì ni Bọ́lájí Ayọ̀rìndé látinú ẹgbẹ́ SDP àwọn mẹ́tẹ̀ẹ̀ta pawọ́pọ̀ fà ó kalẹ̀ lójú bàbá wa high chief Abdulrasheed Adéwọ̀lú Ládọjà kí wàá lò fi ṣe fún wọn kò tí ì pẹ́ jù láti ṣe àtúnṣe láìpẹ́ yìí lẹ́tún yọ igbákejì gómìnà yín Mákindé kí ló fẹ́ dà kí ló tún wá kiri ìwọ sá ni gómìnà gbogbo ẹnikẹ́ni tó bá sì ọ́ fọwọ́wọ́nú kó o pè wọ́n padà ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ là ń fẹ́ ẹ̀ní kábùkù kí a ní alátakò ló máa ń mú òṣèlú dùn àwọn ẹgbẹ́ PDP nípínlẹ̀ Èkó wọ́n ti sọ ọ̀rọ̀ ẹgbẹ́ wọn dàbí pé èèyàn ń pàtẹ eré orí ìtàgé Jendor àti Jennifer ni wọ́n fà kalẹ̀ láti gba Èkó lọ́wọ́ Tinubu àti Sanwó-Olú ṣé Jendor àti Jennifer ní alátakò tó lè gbé Sanwó-Olú lulẹ̀ aṣojú Odùduwà lódodo kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n ọ̀pọ̀ nǹkan ń bẹ tí Ọlọ́run kì í ṣe tí ọmọ ń wo àwọn ọmọ ẹ̀dá níran Èkó gbígbà lọ́wọ́ Tinubu kì í ṣe bíi ti Jennifer àti Jendor bá a bá tiẹ̀ ní Sanwó-Olú kò ṣe dáadáa lórí àga ìjọba nípínlẹ̀ Èkó ṣé àwọn Jendor àti Jennifer ní ó gbé lulẹ̀ tó jẹ́ pé ọba Níkòró ó ṣètì níjọ́sí bẹ́ẹ̀ sì ni Jìmí Agbájé náà ṣètì àwọn PDP wọ́n ti bá ètò àti sóòjẹ́ nípínlẹ̀ Èkó bí alátakò ọ̀bá lè òṣèlú ò lè dùn kódà ìjọba tó bá wà lórí àlééfà wọn kì í sábà ṣe nǹkan kan ká ní alátakò tó le lọ́mọ ń mú òṣèlú dùn. mo kí arákùnrin Rótìmí Akérédolú nípínlẹ̀ Ondo ọkùnrin mẹ́ta ni ó ń ṣe dáadáa púpọ̀ ó sì gbájúmọ́ṣẹ́ kò bá yàn jà nínú ẹgbẹ́ kò bá aráàlú jà bẹ́ẹ̀ sì ni kò jà nínú iṣẹ́ ìjọba iṣẹ́ ìlú ló gbájúmọ́ bí gómìnà míì bá ti gorí àga ìjọba lẹ́ẹ̀kejì kò ní í ṣiṣẹ́ mọ́ bíi ti Akérédolú kọ́ ní sáà kejì rẹ̀ ó tún wá múra ṣiṣẹ́ gidigidi iṣẹ́ ń lọ ní pẹrẹu nípínlẹ̀ Ondo Akérédolú kò dáwọ́ ọṣẹ́ dúró bí Ṣẹ́gun Mímíkò náà ti ṣe rèé nígbà tó wà ní gómìnà ọ̀rọ̀ àwọn tó gẹ́ ní Kwara ó sọ sí ni lẹ́dùn ó sì buyọ̀ sí èmi ò tí ì rí irú rẹ̀ rí kí èèyàn gba ìjọba kọ́mọ́tì tó oṣù mẹ́ta kíjọ ó sì bẹ̀rẹ̀ àfi bí àṣàṣì àfi bí èdì àdéhùn tí wọ́n ṣe fún aráàlú níjọ́sí ó yàtọ̀ sí ohun tí wọ́n ń ṣe láwọn tí ọmọ Kwara dìbò sàárà àti ìbò ọ̀fẹ́ fún sọ́wọ́ ayẹ kó jẹ́ ìjà ni wọ́n fi ṣẹ̀san fún Kwara kò yéèyàn ìbò ọ̀fẹ́ ìbò sàárà ní ọmọ Kwara dì fún ó tó gẹ́ lọ́dún 2019 ọ̀pọ̀lọpọ̀ àwọn tí aráàlú dìbò fún wọn ò dá wọn mọ̀ débi pé a sọ pé wọ́n gbowó lọ́wọ́ wọn kódà ẹlòmíì ọ̀lẹ́ pósítà wọn ò dá ẹlòmíì mọ̀ nílùú rẹ̀ propaganda lórí rédíò àtirọ́ ló gbé wọn wọlé ẹlòmíì tí ò tó kánsílọ̀ jẹ kó wà ní House of Assembly ní stéètì ẹni tí ò tó House of Assembly member jẹ ó di House of Rep àti sẹ́nítọ̀ nígboro Àbújá
wọn ò sì ṣe àǹfààní fáwọn ènìyàn àfi agbádá gẹrẹyẹgẹrẹyẹ ìgbà tí wọn ò ní ẹni téèyàn fẹjọ́ wọn sùn aṣojú Odùduwà ńlọ́wọ́ káàyàn láyà ó tó gẹ́ ti wá ó sì ti lọ orúkọ ẹnìkọ̀ọ̀kan ló kù tí ọmọ fi dìbò ìbò ọ̀fẹ́ ìbò sàárà ìbò àdíjúdì kò lè wáyé mọ́ ní Kwara ẹni tó bá fẹ́ dupò òṣèlú lọ́wọ́ tá a wà yìí iṣẹ́ ni ó ṣe àwọn ọmọ Kwara wọn ó tún wá máa béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ojúṣe rẹ̀ fún àwọn èèyàn tẹ́lẹ̀ èèyàn ló kù táwọn ọmọ Kwara ó dìbò fún kì í ṣẹgbẹ́ gẹ́gẹ́ bí mo ti wí ó tó gẹ́ ti wá ó tó gẹ́ ti lọ ohun tí oníkálukú ti ṣe kalẹ̀ ló kù tí ó jẹ ìlú ti gbọ́n ojú ti là kò sí ààyè ẹ̀tàn mọ́ irọ́ pípa àti propaganda lórí rédíò ó ti kọjá kódà àwọn data boys wọn ò lè rọ́wọ́ mú mọ́ kí olóṣèlú kó mọ ohun tóun ń ṣe lókù ní Kwara ìmọ̀ràn ni mo fẹ́ gba gómìnà Ramoni bó bá wù ú kó gbọ́ kó gbà kó sì mú lò adìẹ tó sùjọ́ ọ̀tọ̀ ara rẹ̀ lọ́wà àwọn ò ní pọ́nrọ́ léwé gbogbo àwọn tẹ́ẹjọ́ ṣe wàhálà àti gbàjọba àwọn tínú ń bí kó o pè wọ́n kó o bẹ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ kó o sì ṣe àtúnṣe kó o sì kó àwọn èèyàn mọ́ra à ń dájọba ṣe yìí kò lè ràn yín lọ́wọ́ pọ́lísì àti píríncípù kì í wúlò lórí àga ìjọba pàápàá jùlọ ìjọba òṣèlú human relation ó ṣe pàtàkì fún olóṣèlú tó bá fẹ́ gbẹ́rù dókè gómìnà Ramoni ṣé ọ̀ ń gbọ́ ẹ túraká sí àwọn ènìyàn ẹ sì máa gbàmọ̀ràn torí ìròyìn yín tá ń gbọ́ nígboro kò fi bẹ́ẹ̀ dùn mọ́yàn nínú èyí tí ó tún wá ń ṣe àkóbá fúnjọba yín ní ti chief of staff tẹ̀yàn ojúṣe chief of staff ọ̀pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ nílé ìjọba ilé ìjọba sì gbọ́dọ̀ mọ owó bí ọjà ní ọmọ Kwara ló ní government house governor lodge nìkan ní ti gómìnà ẹ túraká ọ̀pọ̀ kò ń bẹ́lẹ̀ tẹ̀yàn ipò yíyàn kò dí iṣẹ́ tẹ̀síwájú ìlú lọ́wọ́ ẹni tí ń bá fún yín nímọ̀ràn wípé kẹ́ ẹ má yẹn pò onítọ̀hún kò fẹ́ dáadáa fún yín ni ẹ tún wá ṣe ètò ìbò ìjọba ìbílẹ̀ èyí wà lára ohun tí ó ń kọ aráàlú lóminú tíjọba yín ò fi lókìkí níbikíbi ibi tí ayé fojú sí nípa yín ọ̀nà ọ̀gbàbẹ̀ àtúnṣe là ń fẹ́ gómìnà Ramoni ẹ̀yin èèyàn ẹ má sì mí gbọ́ o kì í ṣe pé Ramoni ò ṣiṣẹ́ gẹ́gẹ́ bí gómìnà Ramoni ṣiṣẹ́ dáadáa iṣẹ́ tí èèyàn sì ń fojú rí láàrin ìlú ṣùgbọ́n ìjọba nìkan ní í ṣe kò ṣẹgbẹ́ bẹ́ẹ̀ sì ni kò ṣèlú mẹ́tẹ̀ẹ̀ta lèèyàn sì gbọ́dọ̀ ṣe papọ̀ tó bá fẹ́ gbẹ́rù dórí bí èèyàn bá ti ń dàta ó tún gbọ́dọ̀ mọ́ dánú àwọn ènìyàn okùnú làá fi gbẹ́tòde lódodo ó ń san owó oṣù àwọn òṣìṣẹ́ déédéé adúpẹ́ lọ́wọ́ rẹ̀ síbẹ̀ náà ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ ni wọ́n ń gbà lọ́wọ́ ìjọba ebi ń pàlú bíbọ́ọ̀dù nìkan là ń rí nígboro òpin bíbọ́ọ̀dù Gbóyèga Oyètọ́lá ní nípínlẹ̀ Ọ̀ṣun àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó padà lulẹ̀ ní aṣojú Odùduwà àsìkò ọ̀rọ̀ tí ì tó sọ ó kù díẹ̀ aṣojú Odùduwà òpin pé gómìnà ó ṣiṣẹ́ Ambode ni nígboro Èkó lọ́jọ́sí ìjọba nìkan ló ṣe kò ṣèlú bẹ́ẹ̀ ni kò ṣẹgbẹ́ kí ni àǹfààní iṣẹ́ tí èèyàn ń ṣe tí ebi ń pàlú kódà àwọn ológun wọn kì í dájọba ṣe àwọn sole administrator tí wọ́n bá yàn sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan
wọ́n á máa pe àwọn èèyàn jàǹkànjàǹkàn nílùú láti gbàmọ̀ràn lọ́wọ́ wọn. Ìjọba àjùmọ̀ṣe níjọba òṣèlú kò ṣeé dá ṣe. Gómìnà Ràmọ́nì ẹ lọ ṣàtúnṣe kẹ̀sì ṣe àtúntò. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin aráàlú, ẹ máa gbọ́ o, ẹ sì mọ́ sí mi gbọ́. Ọ̀nà pọ̀ tí gómìnà fi lè mú ara dẹ̀lú rẹ̀ yàtọ̀ sí kọ́mọ kó owó ìjọba fún àwọn olóṣèlú. Gómìnà Ràmọ́nì àwọn sunset teacher, àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ṣùbẹ́ẹ̀bù tẹ́ ẹ dá dúró kò bójú mu. Èèyàn ò kì í gba oúnjẹ lẹ́nu ènìyàn. Ẹ tètè ṣe àtúnṣe, ẹ dá wọn padà sí ààyè tó yẹ ẹnìkọ̀ọ̀kan wọn gẹ́gẹ́ bí ìwé ẹ̀rí tí wọ́n ní lọ́wọ́. Aṣíwájú tí ń bá ń dá òṣìṣẹ́ dúró, irú wọn kì í ṣàṣeyege. Ìgbésẹ̀ aburú ni kéèyàn dá àwọn òṣìṣẹ́ dúró. Aṣojú Odùduwà, iṣẹ́ ìlú tá a gbé lọ́wọ́ làá fi mọ́ sòdodo ọ̀rọ̀ fún gbogbo mùtúmùwà. Ẹ̀yin ọmọ Kwara, ọ̀rọ̀ tí ì tó sọ, tó bá tó àsìkò á sọ ibi tí Kwara ó dúró sí. Á sì la Kwara lọ́yẹ. Ta lọ́yẹ ní gómìnà? Ta ni gómìnà kàn? Ta ni gómìnà ọdún 2023 tọ́ sí? Àbí Ràmọ́nì ní kó máa bá lọ? Ìwádìí ń lọ lọ́wọ́ nípa iṣẹ́ ìríjú àwọn tí wọ́n jáde fún ipò gómìnà ní Kwara. Àǹfààní wo ni wọ́n ti ṣe fún àwọn ènìyàn rí? Kí ni ojúṣe wọn sí àwọn aráàlú? Irú ìtàn wo ni wọ́n nílẹ̀? Á sì gbogbo ẹ̀ láwẹ́láwẹ́ fún àwọn ènìyàn. Ẹ kú ojú lọ́nà, rẹ́kọ́ọ̀dù tí ó mìlú tìtìtì. Aṣojú Odùduwà lórúkọ tèmi, aṣíwájú fún gbogbo akéwì ní tilé toko. Ká tún gbọ́ra wa nígbà míì.